abẹ̀yìn ni abẹ̀yìn lórúkọ Ọlọ́run ẹ jọ̀ọ́ kò sí nǹkan kan tó ṣe olóyè Sunday Igboho kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation mọ́ wọ́n ti cancel ẹ̀ àgbẹ̀ anything mọ́ wá wo fídíò yìí wọ́n ti silence ẹ̀ àti ẹ̀gbọ́n mo kọ́ ẹ̀ àmọ́ ibi tó wà mọ́ fídíò ní kó gbọ́ tuntun kó tún gbé ọ̀rọ̀ ńláńláńláńlá ṣáà farabalẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi wo fídíò látòkè délẹ̀ because tó o bá wo from beginning to the end that is when you are going to understand what the man was trying to say. Ẹ máa get message tó ń try láti pass ìgbésẹ̀ tuntun tó ń gbé àti bọ̀lọ̀rọ̀ dé dúró. Ẹ bá mi subscribe, ẹ bá mi share fídíò yẹn, ẹ bá farabalẹ̀ kẹ́ wò, ẹ bá mi comment. Ẹ gbọ́ látọ̀dọ̀ Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ Ògo Babadami. Ó yẹ jẹ́ ká jọ. Báwo lẹ ṣe rí ibi báyìí sí? Ṣé pé agbára wà láti ṣe? Tó bá tún fẹ́ ìdílé lọ, tí wọ́n máa fá ìdílé lọ, bọ̀ tó wà tọ́jú lórí wa, Ọlọ́run fẹ́ ìdílé lórí púpọ̀ ẹ̀. Mo tara ẹni nìkan, tó wọ́n kàn fi àjẹ wá fún náà. So àfi káwọn ọ̀dọ́ dìde agbára lọ, táàbà agbára lọ bó ṣe máa lọ nìyẹn. Wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi pé wọ́n bọ́ wa. Nǹkan tó kàn wá lamandasi. Nǹkan tó kàn wá gẹ́gẹ́ ni ká bá àwọn olórí ẹ̀yà, ká pèrè fún right wa. Wọ́n lè pray country ká gbọ́ mọ́ lọ. Right wa tá à ń béèrè ẹ̀ṣọ́ pé right wa ni. Ẹ̀tọ́ wa ni náà. Ẹ̀tọ́ wa torí kọ́ ọmọbìnrin wa, Ọlọ́run ọba ló mọ̀ wọ́n dára síbẹ̀. So right wa ni. Tí ọba jẹ́ right wa Ọlọ́run ní dára síbẹ̀ náà. So nísìnyí táwa yà ní right bẹ̀. Yes, kódà kan gbé pálílé wa lọ́wọ́ bí i ní right ní UK ní Europe kì í ṣe right wa torí pé dúdú ni wa kì í ṣe right wa ìlú wa yẹn Áfíríkà yẹn ẹ̀bẹ̀ ní right wa. Kí ni adùn tó wà láfíríkà tá a fi lọ sí Áfíríkà? Adùn pọ̀ nbẹ̀ tó pọ̀ jù gbogbo nǹkan tọ́lọ́ máa ń fún yẹn táyé fi rọ̀ ẹ̀ lọ́rùn lọ́rùn fún Áfíríkà òun wà ní mójú òtútù wà ní onínú òtútù gbogbo la wà yìí irú òtútù yóò lè mú náà tó bá mú ní Nàìjíríà ìyẹn millions tó máa kú dànù gbogbo nǹkan Ọlọ́run ti ṣe létò fún wa torí pé Ọlọ́run fẹ́ràn wa ṣètò láti bọ àwọn olórí wa ìka ṣètò láti náà ìka sí ní àwọn olórí láti so àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ní self determination yẹn kí ni nǹkan tó mean gangan. ó mean many things ẹni tó bá sọ bẹ́ẹ̀ lákàyè rẹ̀ ti dọ̀lù ó mean many things because tí ìlú wa bá dání àwa kan ní dìde pé à ń jà fún self determination a fẹ́ kí a pín so ti ṣe self determination yẹn ó mean a lot ṣe tí wọ́n fan because kò sí náà kò sómi kò sí security kò sí nǹkan kan tó ta lè sọ pé nǹkan ta lè sọ pé ó wà nù wa ta fi yẹn gàn nílé ta bá nínú 2 hours àmọ́ dúpẹ́ fọlọ́ 2 hours Nàìjíríà dẹ̀ ń ta nípa another country táwọn nínú for long tí wọ́n tún dúpẹ́ fáwọn lóyún for 10 years nínú àwọn ìṣẹ́jú Nàìjíríà lọ́dẹ̀ ń ta ní fún wọn. Bàbá olóyè kí ló ń pè ní orílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀ ní kò yá wọn. Ohun tó ń pè ní orílẹ̀-èdè ni pé láti jẹ́ kí àwọn ọmọ nílùú wọn mú ẹ̀tọ́ wọn kí wọ́n ní ìyà ò ní jẹ wọn iná máa wà gbogbo security gbogbo nǹkan máa wà létòlétò bí lè ṣe wà yìí ṣe transstand ìyẹn láti mọ̀ pé àwa náà wà lórílẹ̀‐èdè tiwa ìlú tó ní wàrà tó lóyún tó ní àlàáfíà tó ní fọkànbalẹ̀. màá dẹ̀ máa sọ èdè rẹ̀. a máa sọ èdè wa kò sí pé dandan gbogbo English ṣe èdè lédè ni it's not my language. ẹ ṣọ́ pé èdè English. it's not my language. àyà lónìí. yeah Yoruba is my language I'm a Pitika Yoruba man because I have tribal mark. So Yoruba is my language, it's my culture, it's my everything. Ọlọ́run bá tó dá mi ní Yorùbá òun lọ́mọ tó fi ṣe mí bẹ́ẹ̀. So wọ́n ti kọ́ sáà mi àbájá yìí nìyí. Ṣé pé èdè wa ó ní. Òun ló èdè wa ló fà ìlú gbogbo ayé. Èdè wa ni Ọlọ́run kọ́kọ́ dá, àwa Yorùbá yẹn lọ́lọ́run kọ́kọ́ dá. Kì í ṣe báwọn ẹ̀ka mọ̀ jìyà. Àwọn Fúlàní kankan tó wà yẹn wọ́n ṣàṣàwọ̀ ni wọ́n ẹbí Málì náà ti wá. Kí ló kàn wá pẹ̀lú ti. Ààbò lórílẹ̀‐èdè kan kí ló ń pè lábò. Security ni kí ni ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ ni kí yẹn jí lago kó gbéra láti Ìbàdàn kó ló mú sáré dínkù kó gbéra lago kó kọ́ dẹ̀ máa lọ lálàáfíà kọ́kẹ́rẹ́ balẹ̀ ló kù sí ọ̀nà kó sì kọ́kọ́ tó fẹ́ sèwọ̀ ìyẹn làbò ìyẹn ló ń pè ní security kó sùn lórí kó wọ́n sì pé olè ní wá kábí mọ́ ẹ̀fọ́ àdé sọ ìyẹn ló ń pè ní security tó ń pè security ìyẹn kó wà kọ́kẹ́rẹ́ mọ́ta kó bá ìfowó sí lẹ́kọ̀ọ́ àwọn ọkùn sí ìyẹn ló ń pè security káàrin ká yẹn lóru wa ẹ̀nà ẹ̀wọ̀n sì tó ti wà nínú ilé so gbogbo security ó ní ṣe pẹ̀lú gbogbo network
àwọn èèyàn tó ń gbé níbẹ̀ ṣé àwọn tó ń gbé wa tó ń bá wa gbé ṣáà mọ̀ wọn ni irú àwọn èèyàn ni wọ́n. àwọn èèyàn ẹ̀ka àwọn ẹni bí tó ń bá wa gbé ẹ̀sán àwọn ènìyàn darí wa sọ àfikọ́ lọ sànù wa kó gbà. ẹ ṣe gan bá wa. tó o ti rí gbogbo wa náà la rí báyìí kò sí nǹkan kan tó ṣe bàbá o kò sí nǹkan kan tó ṣe ọmọ Adéyẹmọ o Ìgbòho òòṣà ẹni à ń bì sígbó tó ń bira ẹ̀ sọ́nà ibi ara pápá ńlá abẹ́tù ibi gìjàgìjà ńlá abẹ́kùn ibi gìlọ̀gìlọ̀ ńlá abákòkò ara ń fi dantí réfe ìta gbagba òun là á béwé ajílé kege òjòjò oníṣòwò kó má lè nájà kó ń tara ọ̀tá. ẹ bá mi subscribe sí Akọ TV tó bá yẹ tún lọ tó bá ń ṣẹlẹ̀ a máa mú wá fún yín lóòrèkóòrè ní yàjóyàjó. ẹ ṣé gan tẹ́ ń tẹ́tí sí wa ayọ̀ lẹ máa wà nídùnnú làwa náà máa bẹ̀ wò àní fàbúrú wàrà wá kiri ẹ ṣé gan.